lọ́ fi ń yọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá yọ sínú ke diviner yẹn torí inú ke diviner lómi rú wà even though DPO gan dìde lọ gbé omi rú wá nínú ọ́fíìsì wọn which is almost where be this ever water ńlá lọ́dà sí bẹ́ẹ̀ ni which is nítorí àwọn gan wá sọ pé tó wá jẹ́ àgbẹ̀lẹ́fẹ̀ fi ṣe kò yẹ kó jẹ́ nǹkan tó máa poisonous báyìí ìwọ gbé sínú bọ́kẹ̀tì yẹn wọ́n á gbé lọ station fúnra mi bàtà máa dé station wọ́n wá ní kí ló máa ṣe sí i lọ́sẹ̀ wá try láti sọ fún àwọn ọlọ́pàá pé kí ni ó ti wà poisonous àwọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn bẹ́ẹ̀ ni bàbá Josiah nígbà tó wà poisonous Ìbàrà DPO Ìbàrà wà ń bẹ̀ DPO Balógun bẹ́ẹ̀ ni because àwọn gan dá sọ̀rọ̀ ìpè pé this issue pé wọ́n ní láti take issue up gan pé kí ni but at the end of the day nígbà tí wọ́n fẹ́ yọ kí ni bàbá tí gbé omi irú dání sínú ke seaman number 2 wọ́n kàn tọ́ bọ wọ́n ka aṣọ sókè wọ́n wá yọ plier ni wọ́n fi bẹ́ẹ̀ ni kí ló fi plier yẹn ṣe wọ́n kàn da omi irú yẹn sí inú pándọ̀rọ̀ bíjì sí abẹ́rẹ́ wà yẹn wọ́n wá mú wọn ò lè fọwọ́ kàn mọ́ wọn ò lè fẹsẹ̀ gan tẹ pándọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ wọ́n wá fi plier yẹn di abẹ́rẹ́ yẹn wọ́n ń ṣèkẹ̀. wọ́n ní bàbá yìí pándọ̀rọ̀ wọ́n sì níṣẹ́ burúkú ló ń ṣe bàbá náà sọ̀rọ̀ ó ṣùgbọ́n wọ́n níṣẹ́ burúkú táwọn fẹ́ fi ṣe kì í ṣe torí àwọn ọmọ abúlé bàbá ní ẹnìkan ló sọ nǹkan kan lu ọmọ àwọn wò pé bóò láyé ọmọ àwọn ṣe máa rí báyìí lọ ó dá ìwọ tó dá ọmọ mi gúnlẹ̀ àìsàn wọ́n ní ẹni yẹn làwọn fẹ́ dá padà fún kí nira bá òun náà back to sender ni bàbá sọ gbogbo ohun tó sọ bẹ́ẹ̀ wà lákọsílẹ̀ bàbá yìí àpìlẹ bàbá baálẹ̀ olóòṣà ẹ dárúkọ yín fáwọn èèyàn tó gbọ́. orúkọ mi ni Ṣọpẹ́ Egúnnẹyẹ Arógbólújẹjà baálẹ̀ olóòṣà Àlújẹjà. láàrin ìṣẹ́jú méjì kí ló tó ṣẹlẹ̀. àwọn gbogbo olóyè Jẹjà wọ́n pè wọ́n ní kí n lọ pé Josiah wà ní abúlé ẹ̀ ọjọ́ tí mo kọ́ lọ alápè ó wá jẹ́ wájọ́ yẹn wọ́n dẹ̀ bá sọ̀rọ̀ wọ́n ní ká bá máa sọ̀rọ̀ nílé ìlú wọ́n ní yàrá pé ọ̀rọ̀ bíi èèyàn ṣe nǹkan kan tẹ́ kò fẹ́ jẹ́wọ́ wọ́n ní ká búra fún wọ́n ní kó búra kó bẹ̀rù rẹ̀ sí kó jẹ́wọ́ ẹ̀dá sódì ó jẹ́wọ́ ẹ̀dá sódì ó náà sí onílé ó búra gbàdọ̀ búra tán mú lọ sí station ó padà jẹ́wọ́ ó sọ pé òun fẹ́ fi abẹ́rẹ́ nǹkan òun fẹ́ lò fún ìkan fún abẹ́rẹ́ òun fẹ́ fi gún ẹsẹ̀ ẹni tó ṣe nǹkan fọ́mọ òun fẹ́ fi gún lẹ́sẹ̀ ni wípé ọ̀nì mẹ́rin tó kù nǹkan ọ̀nà àtọ́jú ẹ̀ sọ̀wọ́ ọ̀nà àtọ́jú ẹ̀ sọ̀wọ́ tani wọ́n fẹ́ lò tó kù kò tí ò àti sọ pé ẹnìkan lè má lò fún ó dáa àwọn ọlọ́pàá wá sọ pé kó gbé abìyẹn Pádọ̀rẹ̀ wá ní ọjọ́ kẹta ìgbàdàn gbé Pádọ̀rẹ̀ bọ̀ gbọ́n ọmọkùnrin ọ̀tẹ̀lé wá àtàwọn olóyè ọ̀tẹ̀lé ó wá gbé omi irú ó gbé sínú àpò àti pláyà wọn ní kó fọwọ́ yọ ó ní kò yẹ fọwọ́ yọ ọmọ ní májèlé ni so ó gbómi irú yẹn sínú kínní ẹ̀ ó ń fi pláyà yọ ó yọ sínú òkè wọ́n wá gbé kí ni wọ́n wá gbé wá sí ilé ìlú níjẹ̀jà àwọn olè wá sọ pé jẹ́ni kó padà ní ọjọ́ mítìnì tó ń ṣe mítìnì ìjẹ̀jà o kó wá sọ bọ́yìn máa ṣe kíní yẹn sí o bìtọ́kí máa gbé gbà ó náà máa gbé lọ sódò wọn ní kò gbé lọ sódò wá gbé lọ sódò ògùn kọ́ wọn tó wà ń bẹ kọ́ ò fẹ́ pa wọn ó náà máa rí mọ́nà ẹni tẹ́yàn wá kọjá ń bẹ nǹkan ò fẹ́ pa wọn ní kó sà wá sí ilé ìlú náà bá pè lọ́jọ́ tí wọ́n ní wọn ò ní wá wọ́n wá pè mí ní ọjọ́ tí mítìnì ẹ̀ pọ̀ ọ̀la ó ní wọn ò ní lè wá sí mítìnì jẹ́ kí ní ó dé ó ní wọn ń kú ọmọ ẹ̀kú onípẹ̀lẹ̀ oní ọ̀sùtù lòun wáyé o oní ọ̀bẹ gbókun ẹ̀ lọ sí Èkó ọmọ òde kúnjọ yẹn ọmọ yẹn òkú lásàgbà yẹn ọmọ yẹn padà kú ó wá gbé ọmọ ẹ̀ ó wá lọ níjọ́ ìgangan ló wá lọ sí Ọ̀bàkọ́lá fi ọlọ́pàá mú Ìdòwú ẹ̀gbù rẹ̀ nígbòrè wípé ó ń tẹ́tí wáyé kó máa pa òun ọjọ́ tí olílù ní kó wá yẹn tó sọ pé ọmọ òun kú yẹn jọlá fi ọlọ́pàá mú Ìdòwú so lẹ́yìn àwọn olùdíje gbọ́ pé ọmọ yẹn ò kú o ó kọ́ àlàfo ọlọ́pàá mú ọdún kọ́lá pè wá wọ́n á ní kí n lọ pè wá. ẹni sùúrù ní kúkúrú bàbá yìí wọ́n fi abẹ́rẹ́ gún Pándọ̀rọ̀ ní abúlé Ọ̀dọ̀fin. lábúlé Ọ̀dọ̀fin. bẹ́ẹ̀ni Ọ̀dọ̀fin Jẹjà. nígbà tó máa yọ abẹ́rẹ́ yẹn kọ́ kí náà fi. pláyà ló fi yọ. pláyà. bẹ́ẹ̀ni pláyà ló fi yọ abẹ́rẹ́ yẹn. lójú gbogbo àwọn. lójú gbogbo àwọn ọlọ́pàá tó wà níbẹ̀. wọ́n láwọn ò ní fọwọ́ sí i. àwọn ò ní fọwọ́ dì mú. ó náà fi pláyà ó dẹ̀ mú mi irú dání ó ń gbì sínú kínní yẹn ó ń yọ sínú pọ́kẹ́tì ẹ̀ ló wá gbé wá sílé bẹ́ẹ̀ni ló wá gbé pọ́kẹ́tì ẹ̀ ló wá gbé wá sílé ìlú làwọn olùwà ní kó wọn wá pè pé báwo náà yìí máa ṣe kí ni àdìgbà pé kó wá fọwọ́ sí ìpín kankan ní ṣe ẹni kankan ó wá ní òun ò ní wá pé kò sẹ́ni tó ń pè bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó kàwé láàrin wọn
wípé torí pé gbàtẹ́ òun wá sílẹ̀ tó wàá búra lọ́run lórí ọ̀hún torí pé òun ní oògùn lọ́wọ́ ni òun bàdí kú. So wọn lù wá pé kó sáà wà gbàdí mo wá lọ sílẹ̀ kí mo lá pé mo bá ìyàwó ẹ lé mo rán ìyàwó ẹ rẹ̀ dìgbé ọ̀dùn ní ọ̀fẹ́ rí ọkọ ẹ o nígbà tí mo máa délé mo délé kò tó 5 minutes lórí pè mí gbé lágbájá wọn ní ọ̀nà wa mo ní bẹ́ẹ̀ ni ó ní ọlọ́run yẹ kó bá wọn yẹ kó bá wọn ẹ̀jẹ̀ ló bá fi wẹ̀. Bẹ́ẹ̀ ni mo á sọ pé ẹran mú kòdì tí ó kọjá bíi tèrè o wọn á múra pé mo fẹ́ lọ bàbá wa olúwo balógun ìyẹn balógun jẹjà Fẹ́mi Ṣólánkẹ́ àti bàbá olúwo Èlùfẹ́mi lóyè Mọ́káílà Akínwándé wọn wá ní kí n máa lọ pé èmi kọ́ ló ń bájà yẹn ìlú ló ń bájà bàbá balógun dísà gbé kán lọ sọ̀rọ̀ Babájídé Fásilé kán lọ sọ̀rọ̀ yẹn kí gbogbo Nàìjíríà kọ́kọ́ gbọ́ nǹkan tó ṣe náà kọ́kọ́ gbọ́ nǹkan tó yẹ ọkọ mọ̀ pé ẹni tó ń sá fún ni ìpínlẹ̀ yẹn kó ṣe wá sílé ìlú kó wá gbé pọ́kẹ́tì tó gbé wá yẹn kó wá gbé kó wá sọ bọ́yìí máa ṣe kó dẹ̀ fọ́ sí ìgbé nǹkan kò ní ṣẹ́ni ọkọ̀ ní àdúgbò yẹn. ẹ bá ń gbé báàkì yẹn sẹ́nu ẹ̀yìn síbẹ̀ ẹ bẹ̀rẹ̀ mọ́ bẹ̀rẹ̀ díẹ̀ ẹ súnmọ́ ó fẹ́ máa rójú yín yẹn dáadáa ẹ ṣí fìlà yẹn àbí kẹ́kọ̀ọ́ ó yá gbé báàkì yẹn padà sí ó ti dà báyìí kí lórúkọ ti yín. orúkọ mi ni arákùnrin Adékúnlé Zaccheaus Olúwaṣeun tí mo jẹ́ olórí ọ̀dọ́ ìlú abúlé Ọ̀dọ̀fin. On the 2nd of February mo rí bàbá yìí ní village lọ́jọ́ yẹn which is on Sunday. Mo ìkọ́ rí wọn, that should be the first time tí máa kọ́kọ́ rí wọn for the first time in my life. Mo á wò pé mi kú mọ̀ nǹkan tó wá ṣe ọjọ́ kejì mo á fẹ́ lọ lọ̀dà ní àárọ̀ kùtùkùtù kí n tó máa lọ farm. Mo kọ́kọ́ wo Pandora yẹn because Pandora yẹn on the roadside ló wà kò sí ẹni tí ò ní rí. Abẹ́rẹ́ yẹn wá wà bẹ́ẹ̀ mo kọ́ òbí àwọn ọmọ kékeré ni mo lọ̀dà tó mo tún bọ̀ site mi tún lọ bẹ̀ n bá lọ bá bàbá lẹ̀ mo ní bàbá mo rí báyìí wọn sì ń bí àgbàlagbà ni wọn. N bá ní kí wọ́n wá wo kínní wọ́n bá ní ṣé kò sí wọ́n sá rìn títí wọ́n dé díẹ̀ bàbá ẹ wo abẹ́rẹ́ lára kínní wọ́n ní ká má fọwọ́ kàn mo ní òkè ta ló ṣe wọ́n ní ọmọ Josiah yìí ló dín káwọn fún àwọn nípò òun fẹ́ fi ṣe ọ̀gbìn rẹ̀ nípa àwọn dẹ̀bẹ̀ lọ́ọ̀ pé ṣé o ti ṣáko nípò òun ò tí ì ṣáko pé ṣùgbọ́n pé òun ṣẹ̀fẹ̀ ṣapá àwọn ní kó lọ jà bó wá sọ fún àwọn pé jíjá tóun fẹ́ já o ó sì kún àwọn èròjà tóun fẹ́ lò ṣùgbọ́n já òun ò lè já léni òun tó bá di ọjọ́ mi òun àwa já o. Mo á ní kíní ó wà desperate nígbà bóyá wà delicate sí ní síbáyé pé anybody ó lè yín jọyàn. Mo á lọ bá ìgbà tó wá di alẹ́ ọjọ́ kejì mo rí àwọn obìnrin àtàwọn àgbàlagbà abúlé tí wọ́n gádà. Mo á ní èmi àtàwọn boys mi jọ wà mo á ní tí wọ́n bá pè wá ẹ ká lọ bá wọn á lọ bá wọn. Mo á rí pé ọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ náà ni àwọn náà ń deliberate lórí. Máa kú tọnu kán dẹ̀ wà lọ́dọ̀ wa ìyẹn wá pè lórí fóònù gbà abẹ́rẹ́ tó rí yìí ó ti dá wàhálà lẹ̀ o mọ́gánná tó ti dálẹ̀ tètè máa bọ̀ o níbo ló wà ó ní òun ò sí ní abúlé pòun wà ní Abẹ́òkúta bàbá Josiah pòun wà ní Abẹ́òkúta ìyẹn wá kí fóònù mọ́lẹ̀ ó pe ara kú tọnu mẹ́mbà àwọn tó wà ní village yẹn wà náà òun rí wọ́n sì tán wọlé ókè a bá pe bike man kan ìyẹn wá gbé wa lọ mo ti sọ pé kẹ́yìn ìmọ̀ àtàwọn yìí kọ́fẹ́rẹ́ tẹ̀lé time day we break it down ìmọ̀ àtàwọn ẹ̀dà méjì lọ nígbà tí gbogbo wa débẹ̀ a lọ jí wọn ní abúlé yẹn which is around bóyá bí nǹkan bí 11:30 lẹ́yìn tá a jí wọn tán bàbá balẹ̀ wọn ní ká lọ pè wá which is agbára Jésù wọn ní ká lọ pè wá a lọ pè òun náà lé wọn bá wa okay sir at the end of the day wọn wá bá mi ní as early as 4:30 a.m. in the morning ọjọ́ kejì ń gbé kí n bá wọn fi ṣe òkú òru bẹ́ẹ̀ ni bàbá Josiah pẹ̀lú arákùnrin kan tí wọ́n ní o má pariwo bẹ́ẹ̀ ni pé jọ ọmọ mi o gbé ká fi ṣe òkú òru bẹ́ẹ̀ ni àwọn àti ẹ̀gbọ́n kan pè ní Musibau bàbá Ṣẹ̀rí ìyẹn ń gbé ní abúlé Ọ̀dọ̀fin pẹ̀lú arákùnrin kan mi ìmórúkọ ẹ̀ṣùmá Ológùrọ̀ la máa ń pè lọ́jọ́ wá ní àárọ̀ ọjọ́ yẹn bàbá Ṣẹ̀rí yẹn ló kan wíńdò mi bá ní kí ló ṣẹlẹ̀ bàbá ìsàn dọ̀bálẹ̀ gbé ká fi ṣe òkú òru mọ́ nínú ẹnì ṣọlọ́ dọ̀bálẹ̀ adọ́dọ̀bálẹ̀ a wá sọ fún wọn pé ó ké pé kán lọ pé bàbá kan wá bàbá àgbàlagbà nínú àwọn villagers tó kù pé Akíọdé IS Akíọdé tọ́jú olóyè àwa ni à ń pé kí yẹn lè bá wọn parí ẹ̀ at the end of the day wọ́n wá ní kí n wá mo wá bọ́ta ẹ wá mú owó sọ́wọ́ ẹ tip ẹ fẹ́ tip mi pé kí n gbà pé ká lè fi gbàgbé ẹ̀ owó yẹn tèlò bí mo ṣe wo ẹgbẹ̀rún kan ni mo rí lókè torí bí which is 1,000 ló lead owó yẹn mo wá nínú gbé kọ́kọ́ lọ sí tán gbéra wọn náà bàtà àti wọn máa dé ilẹ̀ tí mọ́ owó yẹn ṣe é ṣe mọ́ náà ó yẹ wá lọ já kínní mo wá pe àròjẹjà mo pe akọgun mo pe aláràn which is àwọn èèyàn mi báyìí ní nǹkan tá a rí lábúlé o aláràn ti fẹ́ máa bọ̀ ìyẹn wá ní òkè pé ká má wọrí pé ká ní kán bọ́ bàtà sílẹ̀ wọ́n fi gún full step wọn yẹn
ọ̀ kọ́tọ̀ kí wọ́n fi gún bàbá nírọ́ kò ṣeé ṣe ṣé bí ọ̀gbìn rẹ̀ lẹ́pẹ́ outcome tó wà ní ṣe ṣe bá ṣe bí bá kan lè fi gbìn rẹ̀ mo á lọ já igi àǹtí mi kan wá gba ẹgbàá yẹn lọ́mi pé má nà á mọ iṣẹ́ tó ti wà lára ẹ̀ mo sá òbí àǹtí yẹn before kí n tó dé wọ́n ti fi àdá gé kí ní pàǹdọ̀rọ̀ yẹn lókè aságba pàǹdọ̀rọ̀ yẹn wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ bàbá tọ́lọ pé yẹn bàbá yẹn wá ń ṣe kán ṣe bí mùkúrò àbí kán ṣe bí ẹwẹ́ wọn ní àwọn ọmọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. èmi náà fẹ́ bèrè pé kí ni túmọ̀ torí àwọn tó ń gbọ́ wa. ṣé kọ́ra sọ ní tùbínùbí àbí kó láòdù bàbá yìí wá ní àwọn ọmọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. àbí bí ẹwẹ́ bẹ́ẹ̀ ni àwọn á ní àwọn ọmọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ bàbá yẹn sá bàbá is bàbá Josiah Rada wọn kúrú wọn bẹ̀rẹ̀ pé kájọ wọn á ní this issue ó máa lead to another thing money because nǹkan tẹ́ wá ṣe. kí ni ohun tí bàbá fi iṣẹ́ yẹn ṣe. according to àwọn táwa pè wọ́n ní iṣẹ́ burúkú ló fi ń ṣe. torí àwọn kò lè já. bẹ́ẹ̀ ni. wọn ò dẹ̀ lè fọwọ́ yọ. bẹ́ẹ̀ ni the third day tí wọ́n ní ká gbé kíni wá sí station Ìbàrà wọ́n ti wá bá mi as early as 5 o'clock the second time pé káwọn máa gbé lọ mo ní you can't take it away kí lẹ́fẹ̀ẹ́ fi gbé ọmú bucket àti empty sack ọmú dání mo ní oṣù náà lẹ́fẹ̀ẹ́ gbé sí mo á pe ọmọọṣẹ́ ẹ̀gbọ́n mi àrò mo á ní òkè ìwọ gbé sínú bucket yẹn mo á gbé lọ station fúnra mi bàtà máa dé station wọ́n wá ní kí ló máa ṣe sí i lọ́sẹ̀ wá try láti sọ fún àwọn ọlọ́pàá pé kí ni ó ti wà poisonous àwọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn. bàbá yẹn sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá Josiah nígbà tó wà poisonous police station wo náà ti sọ. Ìbàrà DPO Ìbàrà wà bẹ́ẹ̀ DPO Balógun bẹ́ẹ̀ ni because àwọn gan dá sọ̀rọ̀ ìpè pé this issue pé wọ́n ní láti take issue up gan pé kí ni ọ̀bọ̀ at the end of the day nígbà tí wọ́n fẹ́ yọ kí ni bàbá tó gbé omi irú dání sínú ke seaman. Number 2 wọ́n kàn tọ́ bọ wọ́n ka aṣọ sókè wọ́n wá yọ plier. plier ni wọ́n fi. bẹ́ẹ̀ ni kí ló fi plier yẹn ṣe. wọ́n kàn da omi irú yẹn sí inú pàǹdọ̀rọ̀ which is sí abẹ́rẹ́ wà yẹn wọ́n wá mú wọn ò lè fọwọ́ kàn mọ́ wọn ò lè fẹsẹ̀ gan tẹ pàǹdọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ wọ́n wá fi plier yẹn di abẹ́rẹ́ yẹn wọ́n ń ṣèkẹ̀. wọ́n fi ń yọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á yọ sínú ke diviner yẹn torí inú ke diviner lómi irú wa even though DPO gan dìde lọ gbé omi irú wá nínú ọ́fíìsì wọn which is almost where be this ever water ńlá lọ́dà sí bẹ́ẹ̀ ni which is nítorí àwọn gan wá sọ pé tó wá jẹ́ àgbẹ̀lẹ́rẹ́ fi ṣe kò yẹ kó jẹ́ nǹkan tó máa questions báyìí nígbà tá mo lọ́ọ́ ti rí tí wọ́n fi ń ṣe nǹkan báyìí. bó bọ̀ bàbá Josiah pẹ̀lú gbogbo nǹkan wí kí lorúkọ yìí ẹ súnmọ́ kínní kí lorúkọ yìí. orúkọ mi ni Josiah Ṣọbánkẹ́. Josiah Ṣọbánkẹ́ ẹ bá fi bàbá hàn dáadáa ẹ dákun ẹ bá fi bàbá hàn Josiah Ṣọbánkẹ́ ẹ bá fún ọ ní close shot mo fẹ́ rà wọ́n nìkan. hello bàbá mò ń gbọ́ yìí. nítòótọ́ ni mo lọ sí abúlé Ọ̀dọ̀fin bá tí mo débẹ̀ mo tọrọ pàǹdọ̀rọ̀ lọ́wọ́ balẹ̀ balẹ̀ lè yọ̀ǹda fún mi ẹ ṣàlàyé fún wọn pé mo fẹ́ lò ó wọ́n ní kí n lọ já mo ní kì í ṣe jíjá pé máa padà wá ní má lè padà wá mo fẹ́ fi abẹ́rẹ́ gún so wọ́n ní kò burú gbàmọ́dà padà lọ mo fi abẹ́rẹ́ 5 gún so ẹ sọ̀rọ̀ sókè. mo fi abẹ́rẹ́ 5 gún. ẹ bá ń gbé bàjẹ́ ẹsẹ̀ lù ọ̀dà. nígbà tí abẹ́rẹ́ 5 lẹ fi gún. 5 mo fi gún so mo á sọ fún bàbá bí mo ṣe ga tó yìí àwọn pàǹdọ̀rọ̀ kan wà ní ìsàlẹ̀ ṣé ni mo náwó sókè nítorí kí àwọn ọmọdé kọ́wọ́ ọmọdé má bàa lè tó. tó bá ọmọdé bá tó tó bá kàn kò ṣe nǹkan kan. ó léwu. kò ṣe nǹkan kan. bàbá yìí ń ṣe. ẹ jẹ́ kí n délẹ̀. so nígbà tó wá yá kojú bí mo á sọ fún bàbá pé kínní ẹjọ́ má bá mi wò ó torí kọ́ má lọ ṣe ìjà lọ. bàbá ní kò sí problem ní ṣùgbọ́n máa fọ́ wọn lówó èèlò ní máa wọn ní 1000 mo ní máa fún yín ní 500 naira tí mo bá já máa fún yín 500 naira tó kù. so ńgbà tí mo dẹ̀ ọtọ́jọ́ kẹta sani bá gbọ́ tán wọ́n pè mí pé èèyàn kan ti fọwọ́ rí gbé o kìí tí mo ṣe mí ní kí ló ń forí gbé kí ló ń fọwọ́ kàn kò lè tó yẹn ẹ jákẹ́ ládùnnú àwọn ní rárá kí sá máa bọ̀ wọ́n á gbọ́ ariwo tó pọ̀ wọ́n ṣe ń pè yẹn ariwo yẹn pọ̀ mí èmi kò lè lọ sí mo rò sínú wọn bẹ́ẹ̀ pé mi lè lọ bá ara bí yòó àmì ìlè lọ nítorí òru ni
báyìí wọ́n dẹ̀ ṣe pa wọ́n lè ya olúwa rẹ̀ kan ṣe olúwa ẹ̀ lè ṣe so màá rí apá Abẹ́òkúta ni mo wà so n kò yá wọ́n ṣá wà mi wá abúlé wọ́n dẹ̀ wá pè mí mo dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ dìbò àwọn níwájú ìta agbára Jésù wọ́n ní wọ́n ti ẹ̀rọ pàǹdọ̀ mi sọ̀rọ̀ pàǹdọ̀ rẹ̀ nínú náà lọ́wọ́ létò yìí èwo ló létò yìí náà máa fa abẹ́rẹ́ gbú pàǹdọ̀rọ̀ àwọn ní èèyàn kan ti fọwọ́ gbé èèyàn kan ti forí gbé èèyàn kan ti fàyà gbé. bàbá ẹ já lọ báyìí kí lẹ́yìn fẹ́ fi. ara ọmọ mi ò yá láti ya 2023 mo dẹ̀ ẹ ṣèwádìí. mo bi léèrè kí ló ṣẹlẹ̀ ó ní nǹkan tó ń tẹ̀yàn kan ló pàṣẹ pọ̀ nígbà tó wá yáṣẹ́ tiẹ̀ ó yà sọ́tọ̀. ẹni yẹn wá ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe fọmọ yín. irọ́ ọmọ mi yàṣẹ́ sọ́tọ̀ bí wọ́n jọ ń ṣiṣẹ́ lòun ló ń ṣiṣẹ́ jù so òun tó wá yá. ẹni yẹn wá bùjú ọmọ yín. àbùjọ tó bùjọ yẹn. ó wá bàjá bàjá tó bàjá mo bẹ̀rẹ̀ sí bí ogun fún ọkọ yẹn ń kọ́ lọ́kọ̀ ń wà ń bẹ̀ kí lọ́kọ̀ yẹn ṣe sí ọlọ́kọ̀ mo ṣe nǹkan kan mo ní èèyàn kan lè daṣẹ arú ẹ̀ it's okay òun pàápàá mọ bí mo ṣe jẹ́ so ká má bo pò lọ ilé olóró mo wá ránṣẹ́ pé kó wá mo ránṣẹ́ títí kò wá bàtọ́ wá wáṣá tí mo wá rí tí mo bú sẹ́kún tí mo rí gbogbo ara ẹ̀ bó ṣe rí so àbá bẹ̀rẹ̀ sí ní ṣáájò lóríṣiríṣiríṣiríṣi àṣáájò títí kíní èkó yìí dà ọ̀gá mi kan wá sọ fún mi wípé kí n lọ wá pàǹdọ̀rọ̀ tó bá wà lórí ìyá ẹ̀ wá kí n lọ wá pàǹdọ̀rọ̀ tó bá wà lórí ìyá ẹ̀ tá bá ti rí kí n fa abẹ́rẹ́ gbú kí n bá fa abẹ́rẹ́ gbú tó bá tó bí ìjọ karùn-ún kí n ja kò gbọ́dọ̀ kan lẹ́wọ́ oní kan tá máa fi kún dédé o oní kí n gbé wa fóun pé àyàfi ká dá iṣẹ́ yẹn padà back to sender di pàǹdọ̀rọ̀ yẹn la máa gbé lọ ó dẹ̀ nìkan tó máa fi kún tó máa jó. tí nǹkan yóò fi padà sórí ẹni yẹn. sórí ẹni yẹn nílàjẹ bá bá ṣe oníkòsó ògùn tá lè lò fún. bóò lẹ ṣe mọ̀ pé nìyẹn ló ṣe ọmọ yín lè ṣe tàbí tó ṣe ń jà. àlẹ́ ọmọ yìí tí ọmọ tó ń sọ̀rọ̀ tó nǹkan ṣẹlẹ̀ kì í ṣọmọdé. ọmọ yẹn wá ń kọ́ báyìí. ó ti kú. ṣóun náà ló padà kú yìí. òun ló padà kú yẹn. òun torí ẹ̀ lẹ ṣe fẹ́ já kiri yẹn padà. so òun wọn bá tí àwọn tí wà ní. ẹ farabalẹ̀. nígbà tí wọ́n wá ní kẹ́ ẹ yọ abẹ́rẹ́ yẹn kí ló dé tẹ́ ẹ lo pláyà. ṣé kí n tó já kínní ní ọ̀dọ̀ fi torí gbogbo wọn ní ìsìn wọn sọ̀rọ̀ débẹ̀ irú nǹkan tèmi ò nífẹ̀ẹ́ sí nìyẹn ká má parọ́ tàbí ká má yọ ọ̀rọ̀ tó bá jẹ́ pàtàkì ká yọ kúrò nítorí pé a fẹ́ ṣàbòsí tí ò lẹ́sẹ̀ tí ò lẹ́ irọ́ tó ń pa ni pé Sosa bàbá jíwẹ́ ó pè mí ó ní kí n wá fọwọ́ kàn mo fọwọ́ ọ̀tún kàn ní kọ̀ọ̀kan ó ní kí n fi kejì kàn wọ́n fi kejì kàn ní kọ̀ọ̀kan ó dẹ̀ fídíò mi gbàdá dẹ̀ ní kí n wá já mo má dà mo fẹ́ lọ já máàlù kan ẹnìjọ ń gbénú ilé ni wọ́n tó pẹ̀lú àìlọ́ lórí ọ̀dọ̀ ó ní kí n padà lẹ̀ ó dàbí kí n wá fọwọ́ já mo dẹ̀ padà sílẹ̀ mo dẹ̀ já mo dẹ̀ fọwọ́ dí okùn ẹ̀ mú mo dẹ̀ já ó dẹ̀ fídíò mo dẹ̀ gbé lẹ̀ létà lọ́tẹ̀ ní kí n gbé fún un. ṣé ìdí abẹ́rẹ́ yẹn kí lè fi yọ abẹ́rẹ́. ó kù la fi ni mo fi já. kí lè fi yọ abẹ́rẹ́. kíní yẹn ti wà lọ́dọ̀ wọn. kí lè fi yọ abẹ́rẹ́ yẹn. pláyà kíní yẹn ti wà ní sùúrù kíní yẹn ti wà ní ọ̀dọ̀ fi láti ìjọ ó sì tó bí ìjọ kẹfà bí ìjọ keje. kí ni ìdí tẹ́ wá fi. àwọn náà gangan nítorí pé wọ́n kórìíra mi wọ́n lè ti fi ògùn sí bí mo ti fọwọ́ kàn níṣojú gbogbo èèyàn. so torí ẹ̀ lẹ̀ ṣe lò. àwọn náà lè bu ògùn sí wọ́n dàbí wọn pé bàtà bá dé station wọ́n á ní ká yọ gbogbo bá ṣe máa yọ. bọ́bọ̀ ẹni sùúrù kí ni ìlú fẹ́ ṣe ìlú fẹ́ kí wọ́n yọjú. ìlú fẹ́ kọ́ yọjú sí kọ́ yọjú torí ẹrù tó gbé wá a lè gbélé sílé ìlú kọ́ yọjú kọ́ ayọ̀ wá dìbò ìjòrí ẹ̀. alẹ́ yìí náà dẹ̀dẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ló sọ pé tó ẹ lọ yọjú sí wọn lè lò mò ń bọ̀ náà ẹ̀yin ẹ̀ dìde bàbá ẹ máa bọ̀ bàbá alàgbà kí bàbá máa bọ̀ mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá náà ẹ jòkó tí bàbá Josiah yẹ jòkó irọ́ ẹ̀yin ẹ máa lọ balẹ̀ bàbá màmá ẹ máa bọ̀ màmá àlàáfíà fọmọ náà bàbá èmi ni ẹ bá ń gbé báyìí sí wọn lẹ́nu ẹ jẹ́ bàbá ẹ bá ń sọ́jà yẹn
èmi ní Ísírẹ́lì Ṣófọláhàn agbára Jésù agbára Jésù senior superintendent apostle prophet. bó o ní bàbá Josiah ṣe jẹ́ sí Ṣóbàǹkẹ́. ọba kan mi náà pè é pọ̀tọ́ má lè ní o. kò ń gbọ́ yín bàbá torí àwọn náà ò lè gbóyin lẹ́nu. àkókò gómìnà máa sọ tó máa yẹ. kò ń gbọ́ yín. yes wọ́n wá ní àyè ó ti wí fún mi tẹ́lẹ̀ rí ipò òun wá pàǹdọ̀rọ̀ kí ló máa fi pàǹdọ̀rọ̀ sí ẹni máàmù mi tù bá ń ṣe kí ló máa fi ṣe. wọ́n ní ẹni omi tù lóúnjẹ ní ìtù máàmù mi tù máa mi mú tutù ló bùtù òkè kí ló máa fi ṣe. n tó sọ fẹ́yìn nìyẹn wọ́n sọ fún mi. ṣùgbọ́n n tó sọ nísìnyí pé torí ọmọ àwọn tẹnìkan tó ṣàbùsí. bẹ́ẹ̀ rí kíní tó ṣe ọmọ ẹ̀ òun fúnra rẹ̀ ló fi ṣe tó bá òun ló mú wà lọ́dọ̀ òun fúnra rẹ̀ ló fi ṣe ìyá ọmọ ẹ̀ ló fẹ́ fi kíní ẹ̀ ṣe tẹ́lẹ̀ kó jẹ́ pé òun ọmọ ẹ̀ ló gbà bọ̀dì mo sọ fún ìyá ọmọ ẹ̀ mo sọ fún pé ọmọ Sùlọ́lá yìí o Sùlọ́lá làwa ń pè é sẹ́ríjò Sùlọ́lá ṣẹlẹ̀ ń pe bàbá Josiah. Sùlọ́lá Àkàndé Josiah ẹ̀. bàbá ṣe bẹ́ẹ̀ lórúkọ yìí. Sùlọ́lá Sùúrùlọ́lá. Sùúrùlọ́lá ọ̀yà ò ń gbọ́ yìí. yẹn làwa ń pè é mi ò wá mọ bí tó ń yá ẹ̀ tán la gbé tán pé ó sáàmì Josiah yìí kí ló ń jẹ́ Josiah kó o jẹ́ Josiah ń bí yìí Sùlọ́lá mo mú lọ sí ó ti gbọ́dọ̀ mi lágbèéké ọdún 3 ló lò lẹ́kọ̀ọ́ lẹ́yìn kókà lágbèéké lọ́dún 3 primary 2 ló wà gbogbo rẹ̀ kúrò ń bẹ̀ mo wá sọ fún bàá mi ẹ má jẹ́ kọ́mọ ìdúró tó rà àmọ́ ẹni máa ṣe o bàmí náà kò fẹ́ rán ọmọ kankan lọ léwu ẹran lọ léwu ó jáde nígbà tó dé pé ó di ẹ. bàbá ẹ jẹ́ àkó lórí ọ̀rọ̀ pàǹdọ̀rọ̀ yìí on the 5 torí èmi ti gorókè mo ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ yìí wọ́n wá sọ fún mi pé wọ́n wá kọlẹ̀kùn kókókókókó láago 11 lálẹ́ ta nìyẹn ẹ bá pẹ́ àwọn bàbá ẹ máa bọ́ ohun ṣùṣá ni ṣùṣá kí ló dé tó wá ń dà ẹ̀ bàbá ṣàlàyé wọn rí kinní kan ní lábúlé wọn abúlé ibìsà ọdọ̀fí abúlé kẹrin sí abúlé wa ni o. bọ́lá abúlé tí yẹn. abúlé ìlú wa ni ọ̀pọ̀ṣọ ìgbòrè àtúnkọjá àṣèrò tó wà ń bẹ odò wà ń bẹ kó tó dọ̀dọ̀ fi. wọ́n fi pàǹdọ̀rọ̀ kan wọ́n fi gòkè ní Josiah mo ní ẹ lọ pè ńlé wá fún mi wọ́n lè lọ pè. ṣé wọ́n wá. ó wá lálẹ́ mo ní wọn wípé òfin kìíní ṣe kìíní mo wá sọ fún wọn ṣeun ìná wá àti mùsùlùmí mo ní ẹgbẹ lọ sábúlé yín lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí lálẹ́ yìí mo ní ké bá òun èèyàn kan ìmá tẹ̀lé mo ní àwa kò tẹ̀lé èèyàn yìí lálẹ́ bá ti rá àmọ́ bàtà lọ sí lórí ẹ̀ náà ẹgbẹ lọ sábúlé yín àwọn náà lè gbé lọ báyìí wọ́n ti lè gbé náà lè gbé lọ nígbà tó wá dá yá tó wá dé àárọ̀ yé àwọn ọmọ mi. Èmi mo sọ fún ìwé kókó máa fi ṣe ìgbọ́ba rere dẹ́gbẹ̀ ìgbèbà ọjọ́ ìgbà ọmọdé ó fẹ́ mi ṣàṣe àṣẹ. Èmi fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà yóò jẹ́ kó fẹ́ bọ́ọ̀lù. Baálẹ̀ ló jẹ tẹ́lẹ̀ òun náà ló fọ́ balẹ̀ ọdún 10 àbọ̀ ìyẹn gbà lórí àìsàn ọdún 10 àbọ̀. bàbá ẹ ṣeun ẹ bá ń gbé máìkì sẹ́nu màmá mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu màmá yẹn màmá ẹ sún àga ẹ mọ́ bẹ̀rẹ̀ dáadáa ẹ
kàn súnmọ́ wájú ẹ má wọrí ẹ lọ́ọ̀ kí lorúkọ yín màmá. Tèmítáyọ̀ láàrin ìṣẹ́jú Látúnṣì bóyá. ẹ ṣé o gbogbo èèyàn ọmọ Nàìjíríà ẹ gbà mí lọ́wọ́ Josiah nǹkan mo ṣe fún o ó pàyà mi ó tún fẹ́ pa mí o ẹ gbà mí lọ́wọ́ rẹ o iṣẹ́ òògùn oògùn sí náà bẹ́ẹ̀ yà mí o kí ìyá mi ń gbọ́n jẹ o fúnra rẹ̀ náà rò ká o kó sọ o wípé ohun rẹ̀ pàyà mi pé ṣèmi ń ṣọ́ra ṣé máa ṣọ́hun lọ́wọ́ ṣọ́hun lẹ́sẹ̀ n kò ń ṣí wíńdò yàrá mi lẹ̀. bàbá Josiah ẹ súnmọ́ kiri torí rẹ̀ ẹ ní sùúrù wọn náà yìí lè pàyà wọn wọn náà lè kà. irọ́ tó jìnnà sí òtítọ́ òun ni ìyá yìí ń pa etí ìyá yìí ti kú nísìnyí. tí bàbá ẹ ní sùúrù tí baálẹ̀ tó sọ pé òdùdú jìnnà irọ́ ni bàbá lè ń pa. tí abẹ́rẹ́ tẹ́ fi kú pàdọ̀rọ̀ ńkọ́. mo sọ fún yín pé mi mo fa abẹ́rẹ́ gbé pàǹdọ̀rọ̀ èmi kò ń parọ́ ṣùgbọ́n tí ìyá tó ń sọ̀rọ̀ yìí ìyá yìí ti kú nísìnyí káàbù kiri ká pọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years. ṣùgbọ́n yìí náà wà láyé gbà yìí. ilé kò pa tèmi ti ìyá ẹ pọ̀ kí sì ni kò pa wá pọ̀. màmá ẹ sọ. báwo ni mo ṣe máa lọ bu oògùn. wọ́n lẹ́ẹ̀ka wọ́n sọ pé ẹ̀ka wọ́n irọ́ ló ń pa àní gbogbo nǹkan tó ń sọ yìí irọ́ ni ẹ dúró ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nígbà tí ilé ò pa wá pọ̀ kí sì ni ò pa wá pọ̀ báwo ni mo ṣe máa lọ ti ìyá lé mi wá bu oògùn sòún jẹ nígbà tí ìyá rẹ̀ kú iṣẹ́ ló pé ìyá mi ló pa ìyá wọn ṣé ń gbọ́ mi iṣẹ́ ló sọ pé ìyá mi òun ló pa ìyá wọn so nígbà tí òun á ti já ní ìsìn. bàbá ní ìdúró tẹ wá yẹn ṣé ò sí kankan lára yìí. àtọ bàbá wo àpò yín. ẹ ò lè bá anything. wọn ò lè bá nǹkan. láyéláyé so. ẹ ṣú ọ. tó bá yẹ ká kẹ́nìkan wá ṣáàṣì mi. ní wọn ò tẹ ẹ fúláyé ṣàṣà rẹ. lóòtù nígbà tí ìyá ẹ kú ó ní ìyá mi ló pàyà wọn. ọ̀rọ̀ ìdìbò tó ń lọ kiri nìyẹn 25 years ago ní ìsìn ní ojú ayídà nígbà tó ń rí pé ilẹ̀ ṣe ń tà oko ṣe ń ṣe kínní bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí oko 8 ló wà ní ìkíyà mi oko yẹn ló wọ̀ wọ́n lójú náà ṣe ń fúrèmù irọ́ kalẹ̀ so. ọ̀dà mo ti gbọ́ yín bàbá ẹ̀ dìde. ẹ ṣé o. mo bọ̀ ẹ wo àpò yín ẹ tú gbogbo àpò yín jáde. ẹ má bínú ẹ má tú nǹkan tó máa pọ̀ mọ́. owó rí yẹn màmá ẹ má ní ọsùn wọn ò lè fi kú sí nínú sídìò yìí lágbé wa. ẹ wo àpò méjèèjì ẹ dákun torí Ọlọ́run ẹ ṣe ń bá mi wò wọn ẹ yọ gbogbo àpò yẹn jáde ni ẹ wá ká aṣọ yẹn aṣọ gbàgẹrẹ yẹn ẹ yẹ yọ ẹ má bínú ẹ sún kí nìyẹn lọ sàlẹ̀ díẹ̀. èmi ò ń fi orí èmi ò ń gbé ògùn ni nígbà tí mi ò ṣe irọ́ ló ń pa oko mi òun ni wọ́n fẹ́ gbà ó yẹ lè rí gbà. mo gbọ́ yín bàbá. ṣé ẹ rí bó ṣì ṣe ń lérí ó sì máa dé alágàdá ó kó bàbá mi ìmọ̀ ń ṣá torí òkú ẹ̀rọ ṣe lóògùn fún mi o ẹsẹ̀ mi rèé o nǹkan mọ̀ pé àtẹ̀lẹ́sẹ̀ ń ṣí níṣọ́ máa lé bòtòbòtò kọ́bà kan mo ti bò mí gbóná kó máa ṣí báyìí gbogbo èèyàn ló ń bí mi náà ló ń bí léèrè mi pé bìsọ́gbé wà ó ń wí fún wọn ṣáà abẹ́rẹ́ ò lára ẹ̀ torí tèmi ò ṣe lára abẹ́rẹ́ o torí apá ń bọ̀ lẹ̀bí lé bàbá rẹ̀ nókò tó làjì tó bàbá mi torí rẹ̀ ló ṣe lára abẹ́rẹ́ yẹn wọn pé kẹ́mi bá tọ́ ọmọ kí n gbẹ bí lé mo dẹ̀ ti wí pé alájọbí sì máa fà lẹ́sẹ̀. ẹni sọ̀rọ̀ ẹ dìde bàbá ẹ dìde àti màmá ẹ dìde ẹ jẹ́ ká wọ́n dìde láàrin ìṣẹ́jú kọ̀ọ̀kan ẹnì kan rúkú rà láàrin ìṣẹ́jú méjì kọ́ wa ti lọ wọ́n á tọrọ àyè lọ́dọ̀ á tọrọ ẹ̀ lọ́wọ́ mò ń gbọ́ yín. orúkọ tèmi ni Ìdòwú Ayọ̀ọ́lá ṣe rí Mr. Josiah Ṣòbánkẹ́ bọ́ọ̀lù ẹ̀yìn ṣe jẹ́ lábúlé ọmọ pọ̀ṣọ̀ gbòrèlè ni bó ṣe wà yẹn náà gbogbo wa tẹ́ rí ẹbí kan náà ni gbogbo wa ṣùgbọ́n èṣù èèyàn ni gbogbo nǹkan tó sọ ọ̀pùrọ̀ mọ̀ kò sọ̀rọ̀ eléyìí òṣọ̀rọ̀ ọ̀lẹ̀ ìṣepá ń bínú anybody kí la fẹ́ bínú ara wa fún ẹbí kan náà ni gbogbo wa n tó ṣẹlẹ̀ ni wípé lórí pé ó lọ ṣe pàǹdọ̀rọ̀ yìí náà wá pè wá adẹ̀dẹ̀bẹ̀ ìjọ tó ìwọ náà ló sọ wípé wọ́n dẹ̀ níjọ́ yẹn kó o yọ òní kò ṣeé yọ bàbá alámọ̀ wà láyé kò kú bàbá yẹn 80 years ni òní kò ṣeé yọ òní ó ti di poison jọ yẹn ìtò wá ń purọ́ mọ́ àárọ̀ ọ̀dọ̀fì
ó ní kò ṣeé yọ wọ́n ní kò yọ kò tẹ́ fi gbú ẹsẹ̀ wọ́ ló lọ pé wọ́n pé kán wá bẹ́ẹ̀ ṣe onígbèjà ó yá yọ kó fi gẹ́sẹ̀ pé ṣé bí kíní mo pákí ni mo fẹ́ fi lẹ̀ nítorí pákí ló ní òun fẹ́ fi lẹ̀ òun ní fi gbú ẹsẹ̀ òní kò ṣeé ṣe nígbà tó ní kò ṣeé ṣe ó dá yọ kó tọ̀ kán fi gbú òní kò ṣeé ṣe nígbà tó ní kò ṣeé ṣe làwọn èèyàn sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí láti gbà ló ti lérí ó lérí ẹ̀yìn gan-an ó ní Mákindé Fásúlẹ̀ tán ní ọlọ́pẹ yẹn oníṣẹ́ lòun máa pákó tó tójọ́ ẹ̀ ó ní gbogbo ìjọ láti odò kẹgàn odò kọ̀ọ̀gùn oníjọ́ méje ìjọrọ̀wọ̀ ní gbogbo wọn ń gbọ́ sí nílé oníjọ́ méje oní gbogbo wọn tó lọ sọ̀rọ̀ ní rédíò ó náà máa kú kó tó tójọ́ méje gbogbo wọn náà bẹ̀rẹ̀ sí pé wà ọ̀nà máa kú ẹni tó bá rògbìn lẹ́nu bí máa bá. ewu tó bá tọ́ sẹ́ni tó bá porí wa níbi mo jáde àwọn ọmọ Nàìjíríà tó bá máa ṣojú òkú láìpẹ́ yìí ó yá. Orúkọ mi ni Aláràn gbogbo ìlú Ìjẹ̀jà tí mo jẹ́ ọmọ bíbí inú ìlú Ọ̀dọ̀fì. Ṣé rí bàbá wa tó ń pè ní Josiah yìí ẹ̀ka èèyàn ni o. Ṣé rí gbogbo ètí ẹ̀sìn bá wa ṣe bíbá ẹ̀ bíi pé wọ́n ń fọwọ́ yun lára ni torí gbogbo bó ṣe jókòó sí báyìí ló ń jọsẹ̀ mọ́lẹ̀ ló ń jó tó ń rò pé inú ń dùn torí níjọ́ ẹjọ́ tó ń pè mí láti abúlé Ọ̀dọ̀fì èmi wà ní Ìjẹ̀jà ní Abẹ́òkúta tó ní Bàbá Josiah ó rẹ abẹ́rẹ́ sínú Pandoro wípé wọ́n dẹ̀ sọ pé ògùn aṣẹ́rè ni kíní yẹn ó ní ògùn aṣẹ́rè kọ́ ní kíní yẹn o mo ní kán yọ tó bá ní ó jẹ́ ògùn aṣẹ́rè mo ní kán yọ kó yọ fúnra rẹ̀ kó fi gúra ẹ̀ lẹ́sẹ̀ wọ́n ní kò ṣeé ṣe mo ní mò ń bọ̀ lábúlé àwọn èèyàn sá ní kí n má wà sábúlé ní ìjọ yẹn pé kí n filẹ̀ pé òun àwọn bọ́n ṣe máa ṣe kò pẹ́ ẹ̀ tó yá ni wọ́n wá sí Abẹ́òkúta. Lọ ó ní kíná jẹ́ wọ́n tún ní ọ̀gá mi tó tún wá sí abúlé o wípé àkánú bọ́gà mi lábúlé o tó ń pè ní Egúnlẹ́yẹ Oríṣọpẹ́ wípé àkánú bá wọn lábúlé jọ ẹni ẹ̀jẹ̀ náà máa fi wẹ̀ mo ní kọ́gà mi gbé fóònù wá níjọ ẹ mo ní Bàbá Josiah ẹni wà lẹ́wọ̀n ni o kò mẹ́ni ṣìpẹ̀ wọn o. ẹ ṣeun mo bọ̀ Bàbá Josiah wọ́n lẹ ní ẹ pa Fásúlẹ̀ Mákindé. ṣe ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọ̀hún fúlẹ̀ mi ò wí bẹ́ẹ̀ mi ò wí bẹ́ẹ̀. ẹ jẹ́ àgbà kan òwú ẹ mọ̀ pé ẹ farabalẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹni bá rọ́ba tó bá sẹ́ ṣé ẹ mọ̀ pé ó bẹ̀rù ọba ni àbẹ́ ẹ̀kọ́ bàbá ẹ̀yin ò sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ sọ bẹ́ẹ̀. mi ò sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀. kí ó yá ẹ gbàdúrà Fásúlẹ̀ Mákindé. ẹ má lọ rí ẹ má bọ̀ rí. àmín kò tí ì tán. ọwọ́ àjẹ́ fún yín àmín ìlọsíwájú abáyín àṣẹ Jésù Olúwa wa. àmín lẹ́yìn tí ì sọ lórí ọ̀rọ̀ ẹ̀mí gígùn àtàláfíà. ok Olúwa lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ dàgbà ẹ̀ dògbò kẹjẹkẹjẹ. lẹ́yìn fúnra yín bá ro búburú sí Fásúlẹ̀ Mákindé kọ́. búburú kò ní jẹ́ tèmi búburú kò ní jẹ́ tèmi. ìrọ̀rùn èmi kò ń ro búburú sí èèyàn. ẹ ní sùúrù bàbá ẹ má jẹ kó má jẹ bílẹ̀ ẹ bá délé mi rán. alẹ́ mi kò ń ro búburú sí èèyàn. tó bá jẹ́ ẹ bá ro búburú sí Fásúlẹ̀ Mákindé kí ni kó jẹ́ tí. kí búburú náà jẹ́ tèmi. ó ti tán Jésù Olúwa ẹ jẹ́ ìṣojú òkú lẹ́wọ̀n ògbọ́n kankan mọ́. àǹtí mi tó sọ pé. ẹ jẹ́ aṣojú òpólẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ mọ́ kí ẹ̀gbọ́n mi Bánjọ Mọ́rẹ́níkẹ́jì tí wọ́n jẹ́ general manager nílé ìtura Mockland Hotel lókè Sárímí ẹ ṣeun fàtìlẹ́yìn lọ́jọ́ ọjọ́ òbí wa bọ̀dá mi Mọ́rẹ́níkẹ́jì Bánjọ
Bánjí Mọ́rẹ́níkejì Bánjí Mọ́rẹ́níkejì ọmọ ń pẹ̀tù mọ́dù ẹ ṣeun ẹ sì kó ìpalẹ̀ mọ́tò kú àná tá a fẹ́ ṣe ní sátidé yìí nílùú Òpẹ̀tù May 3rd àjọ wà ń bẹ̀ ni òkú àná ni àjọ wà ń bẹ̀ ni ẹ̀kọ́ 081 33 55 3996 lójú òkúta wa. Hello ẹ káalẹ́ o ẹ káalẹ́ sà ẹ ṣeun àṣẹ àṣẹ okay 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 bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ọlọ́run ni bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ ó pamárere lẹ́nu lójú bàbá náà la ṣe ń sọ yìí pé lóòótọ́ ni òun wí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun ẹ ṣeun àmín ẹ ṣeun ẹlòmíì ẹ káalẹ́ ẹlòmíì ẹ káalẹ́ ẹ káalẹ́ o àbáníyàsì àmín 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 o àmín nàìjíríà rẹ kàtà yíyanjú ẹ bẹ́ẹ̀ ni ó yá yes sir bẹ́ẹ̀ ni. Oda. Ẹjẹ́ gbọ́n tẹ́lòmí fẹ́ sọ ṣe gbọ́ ẹlò ẹlòmí ẹ káalẹ́ ẹlò ẹ káalẹ́ o yes àmín àmín ẹ ṣeun. Ìyẹn bàbá Jòsáyà oníṣẹ́ ẹbí ní. Ẹ ṣeun ẹlò ẹlòmíì ẹ káalẹ́ ẹ káalẹ́ o ẹ ṣeun táyé tápà àwọn èèyàn lẹ́pà ọ̀rọ̀ rẹ o àmín àṣẹ wọ́n kí yín sà. Gbogbo ẹjọ́ tó rù kalẹ̀ yìí kò sọ́gbọ́n wọ́n jẹ́ kí òjijì láti olúwa rẹ̀ tó máa bá àkíndé àbàbá èèyàn gidi gbọ́ kò sẹ́ni tó sọ̀rọ̀ gidi lórí yín bàbá ẹ fi wà burúkú sílẹ̀ ilé ayé ilé àbàbà ó dàrú ọmọ ayé. Ẹ ṣeun ẹlò ẹlòmíì ẹ káalẹ́ ẹ káalẹ́ o ẹ ṣeun tárùn gbọ́dọ̀ gbére ẹ ṣeun ẹ ṣeun àmín ìyálóde sàárẹ̀ ó yà ẹyí rédíò yẹn lọlẹ̀ ẹyí rédíò yẹn lọlẹ̀ àwọn èèyàn pọ̀ níbẹ̀ yẹn ó dáa abúlé òtòrò ẹlò ẹlòmíì ẹ káalẹ́ ẹlò bàbá láti òkè
kó àmì ẹ ṣeun. Báṣọ̀run Gáà ṣé bàbá Josiah lẹ ń bá wí. Wọ́n ní ṣàìrántí ìtàn Báṣọ̀run Gáà bó o bá láyà kó o ṣèkà bó o bá bẹ̀rù Ọlọ́run kó o ṣòótọ́ ó yá ẹ má sọ̀rọ̀ dìṣó. Ẹ ṣeun hello ẹlòmíì ẹ jẹ́ ń gbà pé méjì sí ká máa dágbére hello ẹlòmíì hello ẹ kálẹ́ yes ètò ni Ọlọ́run ló ń tò ó yá. ẹ jọ sá nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ bóyá tẹ bá béèrè lọ́wọ́ bàbá yìí pé ṣé lóòótọ́ ló lọ bá olórí ọ̀dọ́ dáago 4 àbọ̀. Olórí ọ̀dọ́ náà wà bí wọ́n ní ṣé lóòótọ́ lẹ lọ bó lórí ọ̀dọ́ ńlé wọ́n ní ẹ dáhùn. àárín lóòótọ́ ni. wọ́n lóòótọ́ ni o bàbá ti kí ló dé ìpè yẹn re bàbá ti dáhùn wọ́n ní lóòótọ́ ni ẹnu ẹlòmíì ẹ yí rédíò yẹn náà ẹ bá ń já pè yẹn ẹja ìpè méjì péré mo ní mo fẹ́ gbà sí hello ẹ kálẹ́ o ó yá orúkọ mi ni Timon Ìtàláwà láti ta. Ìtàláwà ó yá. Ṣẹ́rí ọ̀gbẹ́ni Josiah yẹn ohun tí mo rí pẹ̀lú ọ̀rọ̀ wọn ṣẹ́rí bọ́ ti wà yẹn ìwà owó wọn kò mọ̀ rárá gbogbo ìṣe tí wọn ìsọ̀rọ̀ tí wọn gan ó fara wọn pé kọ́ mú wọn dáadáa ẹ̀pẹ́ tó bọ́dà rọ́ṣà. ẹ jẹ́ mú pè kan sí ìkan péré hello ìpè kan tó kù rèé hello gbogbo ètò yìí ẹ máa wò lórí Fásolé Mákindé descendant ó wà níbẹ̀ hello ẹ kálẹ́ o ètò máa ní Abíọ́lá láti Ọbádá ni. ó yá Ọbádá oko àbọ̀dá wà díẹ̀ mi. Ọbádá oko. ẹjọ́ tá bàbá Josiah ni mo fẹ́ béèrè kan lọ́wọ́ wọn. ó yá ẹ béèrè bàbá Josiah wà mí. nípa pàǹdọ̀rọ̀ tí wọ́n lọ ti abẹ́rẹ́ bọ̀ yẹn. abẹ́rẹ́ tẹ lọ dìbò pàǹdọ̀rọ̀ yẹn ẹ sọ òótọ́ fún àwọn ọmọ Nàìjíríà iṣẹ́ wo lẹ fẹ́ fi ṣe. wọ́n ti jẹ́wọ́ mo ti ṣàlàyé. ó yá iṣẹ́ wo lẹ fẹ́ fi ṣe. mo ní mo fẹ́ ọmọ mi tí ara ẹ̀ kò yá. tí ẹnìkan. báwo ló ṣe jásìkò tó ọmọ mi dé ni mo ṣiṣẹ́ yẹn. o gbọ́dọ̀ fi common sense run out common sense. bàbá kò sọ̀rọ̀ ẹ̀ lórí afẹ́fẹ́ àìjẹ́ bẹ́ẹ̀. báwo ló ṣe jẹ́ jásìkò tó common sense. báwo ló ṣe jásìkò tó ọmọ mi dé ni mo ṣe iṣẹ́ yẹn. bàbá ẹni sùúrù mo ń gbàjà rẹ. bàbá jẹ́rí pàǹdọ̀rọ̀ tó sọ yẹn wọ́n kì í fi ẹrù ajé tí wọ́n èèyàn nínú iṣẹ́ ìdílé méjì o. iṣẹ́ tí mo mọ̀ dáadáa ni bàbá yẹn ò ṣe èèyàn rẹ̀ ẹ tẹ́wọ́ bọ̀ wọ́n dáadáa ìwádìí wọn wá jẹ́wọ́ fún yín. abẹ́rẹ́ yẹn ẹni bá tẹ̀ mọ́lẹ̀ tó bá máa fi lu ọjọ́ méje ajẹ́kọ̀ọ́ nítorí yẹn ti ṣe lára ni. bàbá yẹn ò ṣe èèyàn rẹ̀ o. mo bọ̀ ẹ̀yin ìlú ọjọ́ òun lẹ fẹ́ kí bàbá Josiah yọjú. ẹjọ́ sátọ̀dé ẹ̀sùn mọ́ kíní yẹn jẹ́ kọ́ gbọ́. sátọ̀dé ọkùsádì mẹ́ta ń sìn kí sátidé mẹ́ta. ọ̀dùnkí ló bọ́ sí. máa pè. sátidé mẹ́ta sí sí. bàbá Josiah máa yọjú sí àwọn bàbá nílé Ògbóni. lọ́jọ́ tó bá ti ní ẹ yọjú sílé Ògbóni lọ yọjú sí ẹ ṣé ẹ ti gbọ́ ẹ sọ̀rọ̀ sókè. mo ti gbọ́. ẹ ti gbọ́. ó yẹ kí àwa torí láti eléwé rán mo ń bọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ observation wọ́n ti pè wá lọ́jọ́ tí a ti kọ́kọ́ gbé ètò yìí náà ti pè wá pé àwọn fẹ́ wá gbé bàbá yìí mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí microphone tá a fi ń sọ̀rọ̀ rí ṣùgbọ́n tó la sọ pé bí kàbárùjọ ẹ̀ka kan ní òdà ẹ jẹ́ kọ́kọ́ fún ogun òtòrò tó ná ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wà kò tẹ́ ẹ̀ yọjú sí wọn ní Ògbóni ohun tẹ́ ẹ̀ ń wá ń di iṣu ìwúrà ẹ pàdé ẹ̀ di àkóso ẹ mọ̀ pé gbogbo àgbáyé ló ń gbọ́ wa ọ̀gá ọlọ́pàá ń gbọ́ wa adájọ́ ń gbọ́ wa kọmíṣánná ń gbọ́ wa DPO ń gbọ́ wa ọba àlò ń gbọ́ wa àwọn ò sì ní fi gbá kọ̀bọ̀kan nú
tó bá a ṣe máa wá ṣe rèé gbogbo ọjọ́ tí wọ́n bá ti ọjọ́ wo ó kù sátidé mẹ́ta báyìí on the kilo bus 17. on the 17 Yeah. May 17 dàbí Yes, sir. May 17 ṣe ti gbọ́ bàbá wọ́n fẹ́ rí yín nílé Ògbóni Ìjẹ̀jà kó tó di pé bọ́rọ̀ bá wọ̀ ń bẹ̀ ó tún di wọ̀ níbo ní Ẹlẹ́dẹ̀wẹ̀ràn bẹ́ẹ̀ ni bàbá ẹ yọjú o ṣe ti gbọ́ kọlọ́run ṣọ́ wa. Ọlọ́run ṣọ́ wa ṣe ti gbọ́ ẹ̀yin ẹjá fi bàbá lẹ̀kan máa lọ náà mo ní ẹ mọ̀ pé bàbá lẹ́nìkan ṣògùn owó bó bá wọlé síbi kan tó bá ní lámọ yìí o tó bá ń dà wàràwàràwàrà ṣe mọ̀ pé òun nìkan ló ń pè ọjọ́ tójú mẹ́rin márùn-ún bá ti rí ọjọ́ yẹn lògùn náà ò ṣiṣẹ́ mọ́ ẹjá nígbàgbọ́ pé àwọn ò sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ iṣẹ́ ẹ̀ka bàbá yìí fi kíní yẹn ṣe àti tá ti ṣe sẹ́yìn Ọlọ́run bẹ̀rẹ̀ sí tú agbára lórí àwọn èèyàn tó bá jẹ́ bẹ́ẹ̀ àti tó ń gbìyànjú láti ṣe ìmọ̀lẹ̀ àbí alálẹ̀ yóò gbé àwọn èèyàn ń jà yóò dẹ̀ tú wọn sí adé ìgbà mú ó ti jẹ́ nìyẹn ẹja máa lọlé